à ń dúpẹ́ fọlọ́run lónìí pé bẹ́ẹ̀ ni a tún di yìí náà nù ni. عام جديد أتى بشراك بشرانا. a dúpẹ́ fún ọlọ́run ọdún tuntun ní àná ní 2025 lónìí ó di 2026. عام جديد أتى بشراك بشرانا. akíwọ ọdún gan ìwọ tó ń jẹ́ 2026 akíọ eríire àwa náà tá a wà nù rẹ lónìí. فالحمد dúpẹ́ fún ọlọ́run الحمد لله a tún dúpẹ́ fún ọlọ́run الحمد لله a yìn ọlọ́run الحمد لله. ọlọ́run ọ̀gọ̀rọ̀ èèyàn bá 2025 lọ ìwọ ọlọ́run àsìkò wọn ló tó déédéé ní tó ní wọn ó lò láyé ni wọ́n lò àwa fi bọ́ sínú 2026 olúwa wa àwa tá a di 2026 àní nǹkan kan tá a ṣe síwájú rẹ kádàrá wa la ń lò àní nǹkan kan pé bẹ́ẹ̀ ni tí mo ṣe síwájú ọlọ́run lèmi fi di 2026 àyànmọ́ tiwa là ń lò lórí bá a ti tún jí sínú ẹ̀ tá a tún ní òní ní 2026 happy new year happy new year àwa náà dúpẹ́ fọlọ́run pàǹtó ń bẹ nú ẹ̀ báyìí. alhamdulillah. a wà á lò tán a ní lò tán ó kù sọ́dọ̀ wọ́ ọlọ́run bí bọ́bẹ̀ tá a wá bọ́bẹ̀ yìí má jẹ́ àfìnira lu ọlọ́run. amiina. má jẹ́ àṣàgbákò nú ẹ ọlọ́run. amiin. gbogbo etí tí ń bá ètò ashabul janna humul faizuna ní Diamond 88.7 Yashine Supreme Station gbogbo yín la kí ọkùnrin tí ń gbé ètò ashabul janna ní Diamond, obìnrin tí ń gbọ́, ọmọdé tí ń gbọ́, àgbà tí ń gbọ́, oníṣẹ́ ọwọ́, òǹtajà, òǹrajà, ẹni tí ń bẹ nínú ilé, gbogbo àdúgbò kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ látàjíkòbí ilé olóyin máa lọ bẹ́ẹ̀ títí dọ́mọdá àbáyàwó ó fi wá dé lérí gbogbo ẹ̀ àdúgbò bàbá wa làájẹ́ àgbà tẹ́ẹ̀dẹ́ gbogbo bí wọ́n ti ń gbọ́ wa láyé lórí ilẹ̀ ayé akínyìn àkùpà tún bọ́ọ̀nù ọdún tuntun 2026. alhamdulillah. oore inú ẹ̀, oore àjẹjẹ tán ọlọ́run inú ẹ̀, ìfọ̀kànbalẹ̀ inú ẹ̀, ìdùnnú inú ẹ̀, rírọrùn inú ẹ̀, ìkẹ́gẹ́ inú ẹ̀, ọlọ́run má jẹ́ yọ alẹ́ tọmọtọmọ. amiina. à ń dúpẹ́ fọlọ́run lónìí pé bẹ́ẹ̀ ni a tún di yìí náà nù ni. عام جديد أتى بشراك بشرانا. a dúpẹ́ fún ọlọ́run ọdún tuntun ní àná ní 2025 lónìí ó di 2026. عام جديد أتى بشراك بشرانا. akíwọ ọdún gan ìwọ tó ń jẹ́ 2026 akíọ eríire àwa náà tá a wà nù rẹ lónìí. فالحمد لله رب العرش مولانا. àwa dúpẹ́ fọlọ́run ọba tó ní ọpẹ́, ẹni tọ́pẹ́ yẹ, ẹni tí ó ṣe àdúpẹ́ àyìnbó ọlọ́run ló ní nǹkan ẹ̀. في العسر واليسر كل الحمد لله. ọ̀nbẹ́nu nira ni àbọ̀ ọ̀nbẹ́nu dẹ̀kun ọpẹ́ ni ọmọ adú tẹnìkan tún lè ju tiẹ̀ lọ. في كل حال فقول الحمد لله. gbogbo ṣèṣìtọ̀ ọba wà má bọ̀hùn ta ló fẹ́ bọ̀hùn sí ọba tó rí ti ń rí ọ, ọba tó ọmọ tó tún fi pamọ́ fún ọ, lẹ́kùn ni àbí lẹ́rìn, níbànújẹ́ ni àbí nídùnnú, ọmọ àfikọ́ ọmọ dúpẹ́.
وكل ما قد حويناها من النعم ليست بحيلتنا بل رحمة الله. gbogbo ń tọ́ ọ̀dà níyàn bọ́bá di 20 kìíní kan ń ṣe eléyìí bọ́bá di 20 kìíní kan ń ṣe tọ̀hún bọ́bá di 20 kìíní máa tún ṣe eléyìí gbogbo ń tọ́ ọ̀dà níyàn wọ ọlọ́run sì ń bọ́ ọ sí a kìí ṣe orò pété kan ni orò pọ́gbọ́n kan ni kò sí ń tọ́ra ọlọ́run lẹ́yìn kẹbẹ́ kẹsàdúrà ń sì ń gbà fún wa ìwọ́tọ̀ bá lóhun ọ̀hún ṣàdúrà ó ti pókọ ọlọ́run yìí pé kọ̀dọ̀ ọlọ́run ń dọ́ ọlọ́run ìwọ lọ́ọ́ mọ́ ibà jáde ọwọ́lé ẹnìkan jáde bíi tiẹ̀ mọ́tò lọ́ pa. وكل ما قد حويناها من النعم ليست بحيلتنا بل رحمة الله. àánú ọlọ́run ni àánú ọlọ́run ni àánú ọlọ́run làbí ọlọ́mọ bí àánú ọlọ́run làbí ń rí jẹ àánú ọlọ́run làbí ń rí mu àánú ọlọ́run làbí ń rí ná àánú ọlọ́run làbí ń rí lò àánú ọlọ́run ìlàlàáfíà la ilaha illallahu. àwọn kan bẹ nísìn wọ́n ń sáré láti 2024 wọ́n ṣe wọ 2025 wọ́n tún wá bá àárẹ̀ ń wọnú 2026. olúwa abẹ́ ìwọlọ alẹ́ wílé ṣe báwa tún wọ́n lè fún wọn lálàáfíà ọlọ́run. وكل ما قد حويناها من النعم. gbogbo ẹ̀yin tẹ́ kólù dání ọ̀dọ̀wọ́ yín ibo là ń lọ ṣé àtúndò 2026 báyìí lábẹ̀rẹ̀ ẹ̀ lónìí bó lẹ́ ti ṣe wá sí ìjọba bó lẹ́ ti ṣe wá àtúbọ̀nù 2026 sátúmọ̀ mu gàrí pẹ̀lú omi lásán ni àbámọ̀ mu gàrí àmọ̀ tún mílíkì sí. وكل ما قد حويناها من النعم. ẹ wo àná ẹ wá wo ní bó lẹ́ sì wá lónìí sẹ́rù tí ó jù wá lọ lẹ́tùn gbélé alẹ́ rí ni àtúngbùrò kìnní kan ní ìsìn pé táàtì ìjọba nàìjíríà ìbò lẹ̀ ń gbé wa lọ bàbá lágbára àti ibi yín ọlọ́run mọ̀ bí yín. وكل ما قد حويناها من النعم. ìjọba nàìjíríà kí lọmọ nàìjíríà tiẹ̀ wá rí lò tí wọ́n gbádùn iṣẹ́ tí wo lọmọ nàìjíríà wá ń lò tí wọ́n gbádùn iná ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àdúgbò mi ń jọ lọrin tí ń jẹ́ lọrin omi ẹ̀rọ òde bẹ́ẹ̀ la ilaha illallah. وكل ما قد حويناها من النعم. bí ẹ bá sọ láwọn jankan lọrin tí wọ́n ń fi àdúgbò mi òkùnkùn níwà bí ẹ bá wá sọ láwọn jankan lọrin tọ́lọ̀ ń fàánú sí lójú wọn ò sì wá kẹ́nìkan pariwo àwọn kọ́dà àwọn gan kọ́ ni wọ́n kó sólà ọ̀hún wá wọ́n kàn kóra àwọn kan ní pé ẹnu wọn tàn sí gbogbo àdúgbò yẹn ẹgbẹ́ lọ ilé àfáà báyìí ẹgbẹ́ lọ ilé àfáà báyìí ẹgbẹ́ lọ ilé àfáà báyìí ẹgbẹ́ ilé àdúgbò báyìí ẹgbẹ́ bọ́ọ̀hùlù ẹ lọ gbẹ́ fún wọn ládùúgbò báyìí bọ́ọ̀hùlù ẹ lọ gbẹ́ fún wọn níbi báyìí bí ẹ bá sọ láàrú wọn ní ló jẹ́ kí sísanná ní àwọn ìyàwó wa lójú ó dínkù. ìjọba ìbò là ń lọ 2026 làwà yìí. وكل ما قد حويناها من النعم ليست بحيلتنا بل نعمة الله. ليست بحيلتنا بل رحمة الله. حكمة اليوم أرغمتني تدل على عام جديد yóò máa wá dá lórí ọdún tuntun tá a náwó mú yìí yóò máa dá lórí ẹ̀ wa nasihatu lil umara yóò sì máa jẹ́ wáàsí àti kìlọ̀ fáwọn aláṣẹ wa àwọn olórí wa bẹ̀rẹ̀ látọ̀dọ̀ pírẹsidẹ́ǹtì èyí ń dọ́dọ̀ àwọn gọ́vùnà ń fi ń dọ́dọ̀ àwọn mínísítà ó fi ń dọ́dọ̀ àwọn sínétọ̀ ẹ̀yìn tó ṣe pẹ̀ ń bẹ l'Ábùjá wọ́n kó yín sójú kan wọ́n ń pè house of kinní kan house of kinní kan kí ni ń ṣẹlẹ̀ lù tiyín kí ni ń ṣẹlẹ̀ stéètì tiyín kí ni wọn ò ní kí ni wọ́n ní tí wọ́n wá ń gbé òbítíbitì owó lé eyín lọ́wọ́ kí ẹ fi yanjú ẹ̀ iná ta àgbádùn nàìjíríà yìí ẹ bá wọn kí wọ́n kówó ẹ̀ jẹ ẹ mọ̀ wọ́n ẹ sì máa yẹ bílíọ̀nù tó sì ti pé dọ́là ni kì í ṣe náírà ẹ mọ̀ àwọn tó jókòó lè
àwọn náà wọ́n tún wá ń bá wọn tún fẹ́ sọ lórí àwọn làtún wá ń sáré tẹ̀lé lẹ́yìn báyìí. وكل ما قد حويناها من النعم ليست بحيلتنا بل رحمة الله